in Islam, assalamu alaikum. Sisters in Islam, assalamu alaikum. Gbogbo yín la kí, assalamu alaikum, assalamu alaikum. Waramatullahi, Assalamu alaikum, waramatullahi, assalamu alaikum. waramatullahi, waramatullahi, wabarakatuh. Assalamu alaikum, Assalamu alaikum. waramatullahi, waramatullahi, wabarakatuh. Assalamu alaikum.
Dunu ni tó fi fún mi kó má lé mi padà lẹ́yìn tí ó ní mú kankan mú lọlé nítorí tó bá fún mi ní ọ̀la ní ọ̀la rẹ̀ fún mi tó bá dẹ̀ fún mi ní ọ̀la kò lé ọ̀la rẹ̀ fún sẹ́lẹ̀ wá fún mi gẹ́gẹ́ bó ṣe ṣàlùyé pé wà gbàdúrà mi ọ̀la nàbí Muhammadu gbàdúrà mi. Gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, ọ̀la nàbí Muhammadu gbàdúrà mi. Gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, ọ̀la nàbí Muhammadu gbàdúrà mi. Ọba tí kì í ṣàbòsí ìwọ ló mọ gbogbo kọ̀ọ̀kan wọn lànà bí Muhammadu kàmí tún bẹ ṣe má jẹ́ kí n gbàgbé rẹ̀ yàrá mi má gbàgbé mi wọn lànà bí Muhammadu kàmí gbọ́ bùkátà mi gbàdúrà ní Olúwa gbàdúrà mi wọn lànà bí Muhammadu gbàdúrà mi. Gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, ọ̀la nàbí Muhammadu gbàdúrà mi. Gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, ọ̀la nàbí Muhammadu gbàdúrà mi.
ẹ̀wí fún mi kí n gbọ́. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. ẹ̀sìn oní ẹ̀yìn sí ẹ̀wí fáráyé kọ̀ọ̀kan. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. ẹ̀sìn wo ni àwa sí ẹ̀wí fáráyé kọ̀ọ̀kan. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. ẹ̀sìn wo ni àwa sí ẹ̀wí fún kékeré kọ̀ọ̀kan. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. Allahu Akbar lọ́ba tàbí. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. Allahu Akbar lọ́ba tàbí. ayé kí. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. Allahu Akbar ọmọdé òjíṣẹ́ rẹ̀. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. Allahu Akbar lọ́ba tàbí. ayé kí. Aláwọ̀ akíbarù lọ́ba tàbí. La ilaha illallah Muhammad ya Rasulullah. 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 Alaka ibadiyani mayini koribu kujibu dawa dawa tajai isadani falyastajibuli wayuminu bi malam yashiduna waisasalaka ibadiyani mayini koribu kujibu dawa dawa tajai.
ìsìlámù ti dé. Ó ìsìlámù ìsìlámù rè o. Ó ìsìlámù ẹ̀sìn àlàáfíà gbogbo yín la pè sí inú rẹ̀ o. Ó ìsìlámù ìsìlámù ti dé. Ó ìsìlámù ìsìlámù rè o. Ó ìsìlámù ẹ̀sìn àlàáfíà gbogbo yín la pè sí inú rẹ̀ o. Ìsìlámù kò ní tẹ́, àwọn tá ń ṣe kò ní rẹ̀yìn o. Iwájú iwájú la ó máa lọ, la ó máa lọ. Iwájú iwájú la ó máa lọ. Ìsìlámù kò ní dọ̀tí sẹ́ o. Àwọn tá ń ṣe kò ní dọ̀tí láíláíláíláíláí. Iwájú iwájú la ó máa lọ, la ó máa lọ. Iwájú iwájú la ó máa lọ. Ẹni tó bá mú ẹ̀sìn mìíràn yàtọ̀ sí Islam, a ò ní gbà lọ́wọ́ rẹ̀ ní Olúwa wí. Yóò sì máa bẹ nínú ọmọ ẹni òfò ní ọjọ́ ìgbẹ̀yìn o. Wà á máa yàtọ̀ bí. Wà á máa yàtọ̀ bí káírọ̀lì Islam iná bàlá yukubala nínú wàhùwà bí ilé àyíráàtì nínú ní àṣírí náà. Wà á máa yàtọ̀ bí káírọ̀lì Islam iná bàlá yukubala nínú wàhùwà bí ilé àyíráàtì nínú ní àṣírí náà. للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. Abẹ́yẹ̀yìn olùgbàgbọ́ òdodo bí wọ́n bá pè é fún ìrun jímọ̀ láti kí ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbẹ̀ láti lọ rántí Ọlọ́run ọba tó dá wa. Bí ẹ fi títàrí rà sílẹ̀ lásìkò yẹn, èyí ló máa lóore fún yín jù títàrí rà lọ. Bí ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbẹ̀ láti lọ rántí Ọlọ́run ọba tó dá wa. Jímọ̀ ẹ jẹ́ ká lọ kí Jímọ̀ ìrun alálùbáríkà máa ní. Jímọ̀ ìyá ọlọ́jà ẹ jẹ́ ká lọ kírun. Jímọ̀ bàbá oníṣòwò ẹ jẹ́ ká lọ kírun. Jímọ̀ ẹ̀yin ọmọléèwé ẹ jẹ́ ká lọ kírun. Jímọ̀ ẹ̀yin akọ̀wé ẹ jẹ́ ká lọ kírun. Jímọ̀ Ọlọ́run ṣe ìrun Jímọ̀ ní kíkí. Jímọ̀ ní ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí o. Jímọ̀ ìrun alálùbáríkà máa ní. Jímọ̀. I love Islam. I love Islam because it's the religion of peace. I love Islam. I love Islam. I love Islam because it's the religion of peace. I love Islam. Islam because it's the religion of peace. I
Asyhadu anna Muhammad abduhu wa rasuluhu. Muhammadu Habibullah, Muhammadu ya Rasulallah, Muhammadu Syafiullah, Muhammadu Safiullah, Sayyidina Muhammadu Habibullah. All of Islam, the best religion. There is no peace without Islam. The religion of Allah, that is for mankind. Caliphs believe in Islam, and they succeeded in life. Let us also support Islam, sent through Prophet Muhammad. Sayyidina Muhammadu Habibullah. Asyhadu anna Muhammad abduhu wa rasuluhu. Muhammadu Habibullah, Muhammadu ya Rasulallah, Muhammadu Syafiullah, Muhammadu Safiullah, Sayyidina Muhammadu Habibullah.
Abduwana Muhammad Abduhu wa rasuluhu Muhammadu Rasulullah Muhammadu ya Rasulallah Muhammadu Syafiullah Muhammadu Sayyidullah Sayyidina Muhammadu Habibullah. Àgbáyé. Mùsùlùmí àgbáyé. Mùsùlùmí àgbáyé. Ẹ̀sùn mọ́bí kẹwàá gbọ́. Kẹwàá gbọ́ ìtàn mi. Àkọ́kọ́ ìmọ̀ràn mi sí yín nípa ilé ayé ilé asán àfọwọ́bà kí sílẹ̀ nílé ayé jẹ́ owó la ní ọmọ la ní àfọwọ́bà kí sílẹ̀ ní ilé lọ́kọ́ aya la ní àfọwọ́bà kí sílẹ̀ nílé ayé jẹ́ káṣẹ́ra wa ní ṣùdá kápára wa lẹ́gùn owó òjijì láti ní ẹ̀bá jẹ́ ká ẹ̀sán ṣe nílé ayé ìyàwó. Mùsùlùmí àgbáyé. Mùsùlùmí àgbáyé. Ọlọ́run ọba ṣe ẹ̀dá ẹja ńlá kan sínú oko. Ó fún ní ọ̀pọ̀ ọlá ó lo ọlá náà lórí gbogbo ẹja inú omi. Ó wá dọjọ́ kan ẹja náà wá rán ẹja kan níṣẹ́ àyídé ẹja tó rán níṣẹ́ ó gbọ́ wípé ẹja kan tó ń bẹ ti dé ènìyàn ó ti pẹja tó rán níṣẹ́. Ẹja ńlá náà wá jẹ́ ẹni tí Ọlọ́run gbà fún pípọ̀ wípé gbogbo ohun tó bá ti tọrọ lọ́dọ̀ òun Ọlọ́run ọba òun ládé fún un. Ẹja ńlá náà wá tọrọ lọ́dọ̀ Ọlọ́run wípé ó ní kí Ọlọ́run jẹ́ kí òun fi ìjẹ́ ẹja òun sí ènìyàn aráyé ẹ̀kọ́. Mùsùlùmí àgbáyé. Mùsùlùmí àgbáyé. sì níṣẹ́ sí àwọn ìjọ rẹ̀ àwọn ìjọ náà kan láti gbọ́ gbọ́rọ̀ ọlọ́run ọba ó wá yára bí nínú ó bí ànábì Yúnúsì nínú ẹ̀mí àgọ́ ó wá lọ́wọ́ kọ ojú omi ọkàn ìgbà tí wọ́n lọ ọkọ̀ bẹ́ẹ̀ dání wọ́n wá wò ó ta ni ẹlẹ́ṣẹ̀ láàrin wọn àwọn ọmọràn wá sọ wípé ànábì Yúnúsì máa ní gbogbo àwọn ẹni tó wà nínú ọkọ̀ bá ti sínú omi títí tí wọ́n ti ànábì Yúnúsì
nínú omi ó ṣe dédé ẹnu ẹja tí ó ń tọrọ kí òun bí ènìyàn ànábì Yunus bàjá sí inú rẹ̀ o ànábì Yunus wá ké ó kẹ́kọ̀ọ́ lọ́hùn ọba láyìláyìlá àǹtà subhanaka inni kuntu ọjọ́ kìíní lọ ẹ̀yin ará láyìláyìlá àǹtà subhanaka inni kuntu ọjọ́ kejì lọ ẹ̀yin ará láyìláyìlá àǹtà subhanaka inni kuntu.